ó ṣògùn o, Eku ẹran. ó ṣògùn o, Eku ẹran. ó ṣògùn àrò. Ẹran kó kó èmẹ̀yìn ó yè. Kájà ọdẹ ọ wálé. Káfá ikú dẹ́gbẹ̀rà. Ó kọ yín tí jẹ́ bàbá ọdẹ. Orúkọ mi ni Olóyè Akibu Muslim Adégbálà. Ọdẹ ni yín o. Ọdẹ ni mí. Ṣé ẹ kọ́ṣẹ́ ọdẹ ni? Mo bá ọdẹ lé ní. Bàbá tó bí ìyá mi, ògbóǹtarìgì ọdẹ. Tó ṣe wípé nílùú Ìkòyí àti Kúta, wọn ò ju mẹ́rin lọ, wọ́n jẹ́ ògbóǹtarìgì ọdẹ nígbà ayé wọn. Ó jẹ́ aṣípa ìlú Ìkòyí tá a wà yìí. Káwo jẹ nímú rẹ̀. Ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Olóyè Akibu Muslim Adégbálà. Nílùú ìlú Ìkòyí. Oyè wo ló wà lórí yín? Ọba Àṣegùn of Kúta land. Ẹ tún jọdẹ. Bẹ́ẹ̀ni. Ọlágbára o. Ta ló gbébọn fún yín? Ta ń ràbọn fún yín? Wọn ò rà fún mi, ìbọn bàbá mi mú yín. Ìbọn bàbá mi mú yín. Ìbọn bàbá mi mú yín. Ẹ lọ rí gbé ni. Bàbá tó bí bàbá mi ọdẹ ni onẹ̀pẹ́ ẹ̀rí ọdẹ Kúta. Ibà. So ìgbà tí wọn ò fi kú mi ò tí ì máa yìnbọn. But ìgbà tí mo bẹ̀rẹ̀ ìbọn yíyìn tí wọ́n kú, àwọn ìbọn mẹ́ta ni ìbọn wọn ti ń bẹ nílé. Wọ́n yá ẹnìkan ní ìbọn wọn kí ó tó kú. Méjì tó kù wọ́n wá nítọ̀ kò sí ẹlòmíì náà kò lè lọ. Lẹ bá yìn. Bẹ́ẹ̀ ni. Mo wà lọ́mọ ọdún 17 mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ ṣíṣe. Bàbá ọdẹ. Ọdẹ. Kí làwọn àrírí yín láwọn oko ọdẹ tẹ́ lọ ní ṣísẹ̀ntẹ̀lé? Àwọn àrírí, màá sọ àwọn àrírí díẹ̀. Nígbà mo bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ni. Ondo State tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ gan. Ondo. Ní Àkúrẹ́. Àkúrẹ́. Ní 1987. Ibà. Mo bẹ̀rẹ̀ igbó dídẹ ní ẹsẹ̀ òkùnkù bí ká apá ètò kápá Gàlàkàdì. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ọdẹ ẹ wà níbẹ̀ yẹn, èmi nìkan mo kéré jù. Àwọn àgbà ọdẹ pọ̀ níbẹ̀. So ìgalà kan ń bẹ tó ṣe wípé bọ̀dá mi kan ń bẹ, igbó náà lọdẹ tá a fi rí mọ́. À ń pè ní Suara, ọmọ ọba ni ní Kúta. Wọ́n dẹ gbó lọ. Là fi rí mọ́. Ẹ wá rí wọn mọ́. Bẹ́ẹ̀ ni. Ẹran ìgalà tí mò ń bá wí kò sí ọdẹ tí ò tí ì yìnbọn ti rí. Bọ̀dá mi gangan bó ṣe lágbára tó, ó ti yìnbọn sí gàlàǹtẹ̀ mẹ́rin tí ò rí pa. Ṣùgbọ́n níjọ́ kan mo á ń wá, mo ní mo sáfẹ́ pa ìgalà lónìí. Mo á ń dẹgbó lọ. Ìgalà mo rí ọ́sá. Ọdẹ mi wá sọ fún mi pé ìgalà tí wọ́n yìnbọn sí ni ìgalà yìí ṣe ẹran rírọ̀, ó ti dúdú tán pátá. Wọ́n wá jáde. Àgbàlagbà ẹran ni. Wọ́n á jáde, mo lọ sọ́dọ̀ àwọn àgbà. Mo ní nǹkan báyìí. Ṣùgbọ́n ilé tí mo dé ìjọ náà ó ti rẹ̀ mí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí egun ọmọ èké, mo ti ra kábàdì láti ìgboro Àkúrẹ́. Mo sì délé, mo lóòdù kábàdì náà nálẹ̀. Mo jó tó aago 12, mo bá gbéra. Ọmọ kan máa ń tẹ̀lé mi lẹ́yìn, ọmọ Gárà ni. Mo mú lẹ́yìn lóko lóru. So ọmọ yẹn wá tẹ̀lé mi níjọ́ náà. Mo kọ́ wá ìgalà yẹn lọ sí àdúgbò kan mi ò rí. Mo kú ńbẹ̀, mo ní kọ́ ọmọ yẹn ó já lọ sí ibòmíì. Bí kéèyàn ò gbéra láti rú bí kọ́kọ́ rí ilé igbó. Ibẹ̀ ni nígbà tí mo máa ń dẹgbó lọ. Mo ti fẹ́ jáde nínú igbó kan báyìí. Bẹ́ẹ̀ mo wo ojú ìgalà yẹn tó wọ́n jáde nínú igbó kan tó fẹ́ bọ́ nínú igbó mi. Wọ́n kan sáré gba ojú ọ̀nà mọ́ lọ ni. Ojú ọ̀nà tí mo gbà wọ́n lọ báyìí, mo sì gbéná sí báyìí lọ́ba dúró. Dídó tó dúró, bá gbébọn fún un. Gbàá tí mo gbébọn fún un báyìí. Ntọ́yà lẹ́nu ni pé lójú mi báyìí, yóò tàdí mẹ́yìn, yóò sì máa kan igi. Gbàá títí tó fi kan igi, ó sì kú sórí òrò. Ó kú sórí òrò. Mo sá dúró, mò ń wò. Mo ní kí
ẹsẹ̀ kan igi. n wò kan igi yẹn tán tẹ́mi bọ́lá rẹ̀ orí òrò ló kú sí. mo kàn fi ìbọn tì mọ́lẹ̀ mo kàn fi taari ẹ̀ lẹ́ni. lọ́ba ṣubú. bàbá wa kan àjọ ń gbé ńgbà náà Basọ̀run Kúta àgbàlagbà ni wọ́n Ọlọ́run kẹ́ wọn pa ewé àtẹ̀gbọ́. so mo bá délé mo ní nǹkan báyìí ló ṣẹlẹ̀ o àwọn géńdé mẹ́rin wọn bá ń gbé àgbèdé nígbà tá a gbé dé àárín ìlú ní nǹkan bíi aago kan àbọ̀ gbogbo ilé pátá ló jí pátápátá. bàbá tí mò ń wí àwọn ni wọ́n kún nígbà tí wọ́n kún ní ánímọ̀ ìlú ilé kìí ṣe gàlà. ẹran ṣe tó báyìí bí wọ́n ṣe ń kún báyìí gbogbo ọta tí wọ́n ti yìn sí rí bí ọta ṣe ń bọ́lẹ̀ lára ẹ̀ nì wọ́n takùn bá ní wọ́n ṣàhà fún gbogbo ilé wọ́n mọ̀ ha ẹran fún wọn bí wọ́n ṣe ń bọ òǹkàlùkù wọn gbà tiẹ̀ bí wọ́n ṣe ń bọ òǹkàlùkù ń gbà tiẹ̀ títí ó dijọ́ kejì làwọn tí wọ́n jẹ́ àwọn bíi Gárà àwọn Mákúdí Ìdòmà lọ́dọ̀ wa nọ́mbà wọ́n ní ọ̀gá Músílì bóò lẹ́sẹ̀ pa ẹran yìí mo ní Ọlọ́run ní ògùn ló mú lè ògùn lọ pa kì í ṣe mi. so ìbọn tí mo fi pa ẹran yẹn kò ṣiṣẹ́ fún complete oṣù mẹ́fà. kò ṣiṣẹ́ bá o. tí ò ṣiṣẹ́ mọ́. òró. bẹ́ẹ̀ bá yìnbọn bá ró ẹ lè mọ ibi tí ìjà ó gbà. tíjà rẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. mo á tún súnmọ́ àwọn àgbà wọ́n á fún mi ní àgbo. wọ́n ní kẹ́ fi fọ̀. wọ́n á fi fọ̀ mo á fọ̀ ìbọn yẹn tó máa ṣiṣẹ́ padà. so lẹ́yìn ìyún nígbà tí mo bẹ̀rẹ̀ igbó rìsáàfù dídẹ. yes sir. mo dẹ rìsáàfù láti Àkúrẹ́ mo dẹ jáde sí Ìjẹ̀bú-Igbó. èèbà. inú rìsáàfù níjọ́ kan wà á ti débẹ̀ ǹjọ́ náà láàárọ̀ ọjọ́ náà mo ní kí n wo àwọn ibi tí wọ́n dẹ lọ bí mo ṣe ń lọ mo débì kan bá ejò olúfà olúfà rè mo sá pa pípa tí mo pa ẹni tá a jọ lọ mo bá lọ kí sí wípé mo pa irú olúfà adé lọ bá ní onímọ̀ tí ẹ̀ pé ẹran lálẹ́ gan o aṣágbé olúfà yẹn ṣùgbọ́n ìyàlẹ́nu ni pé nígbà tó táìmù tí mo lè sọ pé wọ́n dẹ̀gbẹ́ alẹ́ bójú ṣe bẹ̀rẹ̀ nù òjò wàlẹ́ ó sì rọ̀dẹ̀lẹ̀ mọ́ gbọ̀n. nígbà tílẹ̀ mọ́ tó dòǹda mo ní ọ̀dà àkóbú mo tó ń dẹgbó lọ ẹsẹ̀ wọ̀gbó báyìí òjò tún bẹ̀rẹ̀ ọjọ́ mẹ́ta mo sá lò kí n tó padà lọ ilé n ò lè dẹgbó kankan mọ́. nígbà mo wá délé mo wá ṣèwádìí lọ́wọ́ àwọn àgbà ní wọ́n ní oògùn mọ̀ọ́mọ̀ bá mú ni pé olúfà tí mo pa òun pé kì í ṣẹran bẹ́ẹ̀. nídàájí ijọ́ kan nù rìsáàfù náà ìgbà náà mo lo ọ̀sẹ̀ kan nù rìsáàfù èèyàn agi ńlá wọn a máa lu hò bẹ́ẹ̀ pé bàbá fẹ́ gẹ̀gùn fẹ́ràn àlẹ́ wọnú ẹ̀ èmi wá kó nù gíhùn ní nǹkan bí aago 5 dàjí ó ti pẹ́ o ń bọ̀ yá mo gbọ́ gbóróró látọ̀kẹ́ pa àpáàdì láti inú gíhùn pa mo wá yẹ̀ àpáàdì ní kínní n ò lè tanná ọ̀dà ń gbò tó pẹ́ mo tún gbọ́ tí nǹkan kan tó rélù lórí bí òkúta ṣùgbọ́n tó wá yà ń lẹ́nu jù tí mo fi sájáde lábẹ́ gíhùn bóyá mo ń gbọ́ ìsásùn àbí gbọ̀n odidi ìsásùn ó sì fọwọ́ mọ́ lórí. níbẹ̀ mo ti wá jáde nígbà máa jáde máa lọ bòmí lọ jókòó orí wa ń fọ́ mi wẹ́rẹ́wẹ́rẹ́ mo á rántí pé ẹn tí bàbá ìyá mi gbólóhùn tí wọ́n kọ́ mi ní tọ́rọ̀ bá rí báwọn wọ́n sá pé lọ́wọ́n pé kí orí yẹn lọ. ṣùgbọ́n ìyàlẹ́nu tó wá wà fún mi ni pé nígbà tí mo tún dẹ ìgbẹ́ lọ ọ̀nà abẹ n ì tí ì débi igi gangan èmi ò dẹ̀ mọ̀ pé àǹtí àjọ ń lọ sí mi ò mọ̀ pé òun ti mọ gìngàn tẹ́lẹ̀ ọ̀rẹ́ yìí ti dá a mọ̀. mo kàn yìnbọn sí ìgalànjọ náà pa nírọ̀lẹ́ bí wọ́n ṣe dún báyìí galàǹkó yìí ràn yìn ń bá rẹ́ jẹ̀ ńlẹ̀ bí ìgbà bí rákòrò ní ṣe kẹ́ni àfi gábá
àìbóṣe dé digi àfiráwú mo nírọ́ ni mo bá lọ ké sí àwọn èèyàn ẹ̀ka lọ nítorí mi yẹn nígbà dé ibẹ̀ ẹ̀yin wá sọ fún mi pé ohun ọmọ pé bí ní òun bá sọ fún mi pé kí n má wulẹ̀ dẹ̀gbó ń bẹ̀ àwọn ọmọ pé bígi ní mo ní ọ̀dà kí la wá fẹ́ ṣe báyìí ó ló ti lọ́nu ó ti wọlé ń bẹ̀ nu mo ń ṣe kọ̀wá sí nǹkan tá a lè ṣe sí ó ní ìwọ̀n ọmọ tá a lè ṣe bá ní ọ̀dà kó jẹ́ kí a máa lọ ṣùgbọ́n ọjọ́ tí mo jẹ ìyà díẹ̀ ní ìjọ náà ní à ń pè ìlú ní Ìlàdó l'Ákúrẹ́. Ìlàdó ńbẹ̀ ní oko Fálàyé wà Dr. Olúfàlàyé ńbẹ̀ ní oko wọn wà. Ọdún náà mo bá gbéra ní nǹkan bí aago 12 alẹ́ mo ní mò ń wá ọ̀yà alẹ́ tọ́rọ̀ ọ̀yà máa pọ̀ ńbẹ̀ máa gba orí ilẹ̀ Fálàyé yẹn lọ odò kan bẹ à ń pè odò yẹn ní odò àlà odò yẹn ìsàlẹ̀ rẹ̀ báyìí àwọn ọ̀yà pọ̀ ńbẹ̀ àtún máa kúrò sí odò yẹn sókè ẹran pọ̀ ńbẹ̀ bí mo ṣe fẹ́ dé ibi ìsàlẹ̀ odò yẹn báyìí mo ti ń gbọ́ táwọn ọ̀yà ti ń jẹ mo ní lálẹ́ yìí àfìgbà tó yá mo kàn rí pé àwọn èrùn wọ́n ń gbọ̀n bọ́ọ̀lẹ́ lókè báyìí lókè látòkè abẹ́ igi lẹ́wà sì lábẹ́ igi kò sí igi kankan ń bẹ igi ẹyọ kan báyìí ó sì ń bẹ ẹ̀rùn kan gbọ̀n bọ́ọ̀lẹ́ lókè ẹ̀yàn sì ń kó sí mi gbogbo mo sì máa dárun sí gbà yẹn gbogbo onírun mi báyìí àṣírùn kí ni ń ṣẹlẹ̀ mo ní mo fẹ́ kọjá àwọn ìrìn mo fẹ́ kọjá àwọn ìrìn nígbà mo á rí i pé ọ̀wọ̀ mọ̀ tí wọ́n ti bò mí gbogbo ara aṣọ tó wà lọ́rùn mi mo ya gbogbo ẹ̀ ni mo wá ṣẹ̀ṣẹ̀ wá rántí pé ó yẹ kí n padà ní o dàbí ẹni pé ìwọ̀n ilẹ̀ tí ó wà lórí òkúta ó dàbí pé ó ní dánsẹ̀ ìwò nípadà tí mo wá padà tí mo ní kí n máa lọ ilé padà àtẹ̀yìn ní nǹkan ti fa iná mọ́ lórí ọ̀fà iná mọ́ yẹn lórí ọ̀fà iná ìbọn tí mo gbé lọ́fà ìbọn ni mo wá fílẹ̀ inú òkun àti ńlọ́gbọ̀n mọ́ra wà lọ títí aṣọ tó wà lọ́rùn mi tó yà kù gbogbo ẹ̀ ó ya délẹ̀ ẹ̀gbọ́n mi kan tá a jọ ń gbé ńgbà náà ó ní tọ́ba làṣẹ kúta ní ìsìn mo délé ń wò báyìí orí kí ló dé wọ́n ń bá mi já irun nù gbogbo ara báyìí ló ní kí ló dé mo ní báyìí ń bọ̀ wá di ọjọ́ kejì mo tún ṣàgídí mo ní n ó tàn lọ ẹ lọ bẹ̀ náà mo bá ń bọ̀ dá mi tọ́ba làṣẹ lẹ́yìn àwa jọ ń lọ ṣé ẹ wá rí káwọn náà wá lọ jẹrú ìyàtọ̀ ẹ̀jẹ̀ ẹ rí ìwọ̀n ilẹ̀ tá à ń wí níbi tó burú dé tó bá fẹ́ fi yàjẹ̀ èèyàn tẹ́ ẹ bá gbé ìbọn ìbò lọ́wọ́ ó mọ̀ pé ẹ lè máa lọ ọ̀tá bó ṣe wù yín yóò á gbé kẹ́ní kan wá ju yín kẹ́ní ń jòlógbò lọ bí Àmọ̀tẹ́kùn ni ó ṣe rí bẹ́ẹ̀ yín ogún ọ̀bọ̀n kò lè bá ṣùgbọ́n ẹ̀yin ọmọ yẹn pé ní tí ò ju bí lọ mo gbọ́dọ̀ pa tẹ́ ẹ bá ti yìn bí ẹ̀ tún padà rí ẹ wá ní ìfọ̀tá náà bá ní ìjọ náà mo ti dẹ̀gbó jẹ́ wọn adébì kan mo ní kámbàdì ó ti fẹ́ tán nígbà kámbàdì wọ́n á fẹ́ jó tán bá sì ń wo kẹ́ni hùn mo bá ń yọ ọ lọ mo á ní iná yìí ó ṣe dáadáa ǹjẹ́ ń lòdù ná mo á sẹnu fúrú sọ fún bọ́ọ̀dà mi pé ẹ jẹ́ mọ̀ pé kẹ́ni ni mo tún rí wọn kí n mọ sọ bẹ́ẹ̀ sí iná tí mo gbélé bóun ṣe palẹ̀ rẹ̀ mọ́nà ó ní kí nìkan ọmọdé olóńgbé náà lọ àbá kémi nìkan ọmọdé ó ní ìyà tí mo jẹ lánàá mo fẹ́ bí ìyà jẹun. ibẹ̀ náà lẹ́tọ́ á wà. mo ti bá a ṣe jọ délé ńgbà wá délé mo á ní ìhìn ìgbà o jọ́ kejì rẹ̀ báyìí mo sì kàn lílọ àná bàbá bàyà nù mo ní bàbá nǹkan báyìí ni àwọn lọ kárí wọn wá ń di kinní kan lílé ńlọ ọ̀nà ìfi àpò kí n tán lọ wọn á jẹ́ òdi aago kan òru màá gbéra mo á lọ gbogbo ẹ̀ wá dákẹ́ mínímíní mo wá gba orí odò nkọjá mo bọ́ sókè odò mo ti bókè odò báyìí ọgbọ́ tí ọ̀yà yẹn ń jẹ òun nìkan ni ti tóbi náà tí mo gbé wo náà gbàdúrà kan báyìí mo rí mo gbé ìbọn fún un tákìtì lójú kan náà mo gbé dé ilé báyìí baálẹ̀ ìlú máa gé ìtàn kan máa gé lọ fún baálẹ̀ láàárọ̀ baálẹ̀ wa yanu pé bóòlù ti ṣe mo ní ọlọ́nà rẹ̀ ọdẹ ní nílùú yín lóòótọ́ ẹ̀ ń ṣe ọdẹ so ìyẹn lọ bẹ́ẹ̀
ọjọ́ kan èmi àti ẹ̀gbọ́n mi ń wá lákùrẹ́ dì sin Jimani jẹ́ ọmọlé ọlá ni a jọ lọ gbó ìsáàfù pé a ṣe àìsàn bẹ́ẹ̀ díjọ́ kejì òun wá lọ gẹ̀gùn níbì kan èmi wá odò tí ọ wá láti bẹ́ẹ̀ gàùn odò wàrẹ́ la máa ń pè nù ìsáàfù èmi wá kúrò sí odò mo bọ́ sí òkè mo bọ́ sórí ilẹ̀ Ìjẹ̀bú bí ó ṣe pẹ́ díẹ̀ tí mo ti wà níbẹ̀ bá ń gbọ́ kínní agí ńláńlá sì ní inú gọgí là máa jókòó sí nítorí ẹran bí gàlọ́ kọjá kò lè rí a inú gọgí òun ó ti nígbà tó wọn bá kọjá làwọ rí i pé òun lè mọ̀ pa wà níbẹ̀ wọn á jókòó nínú gọgí bá rí kínní ọ̀hún ti ń sáré kiri lẹ́yìn igi mo ní mo sá jókòó àárín wákàtí méjì ó sàn súré kiri àṣẹ ń pé ẹranko ni tèmi ò mọ̀ èmi ń fọkàn sí pé àwọn láàyà mo ń dé ọba sí láàyà àṣàkìtì ẹni mo fọkàn sí àmọ́ ní yóò kú wáwájú ń bọ̀ báyà ṣùgbọ́n nígbà tí ó pẹ́ àwọn ẹran wọn jáde ohun gangan wá yan gábá 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 bó ṣe gbórí jáde báyìí mo gbé ìbọn lé ìbọn bàbá mi tí mo ń gbé ni mo ṣé ẹran ni nígbà tí mo gbé ìbọn lé nígbà tí ó ṣubú lórí agba sílẹ̀ tán mo lé mi ò rí ẹran ilé ìlú o bá fà lẹ́sẹ̀ bá ń wọ lọ sójú odò mo wọ dójú odò mo bá pe ẹ̀gbọ́n mi nígbà ẹ̀gbọ́n mi ń òde ẹ̀gbọ́n mi bá òun ò lè fọkàn òun ò rí rí ẹni tó sì mú a lọ sí rìsáàfù tó fi á mọ rìsáàfù à ń pè ní jọmbú ní gbogbo èèyàn máa ń pè ọdẹ ni nígbà tá a fẹ́ máa lọ lé torí èmi ni mo pa ẹran ẹ̀gbọ́n mi tó lóun ò lè fọkàn òun ló tútù mú òtútù yìí nígbà tó bẹ̀rẹ̀ ní nǹkan bí aago 4 tó rùn síran òkúta àwọn ìlàgbà ní ń fẹ́ wù ú ẹ̀gbọ́n mi ní ǹjẹ́ a máa lọ o ǹjẹ́ a máa lọ àbá lọ olóhùn ò lè fọwọ́ kàn. bó ló ṣe rí. ó dàbí ẹranko òun ó dàbí ìnàkí ṣùgbọ́n ó pupa láà ó wá dàbí èèyàn ló ṣe rí gẹ́lẹ́ ṣùgbọ́n gbàtà wá gbèdé. ó dẹ̀ nírun lára. nígbà wá gbèdé lé lẹ́nu yẹn bá ní níbo la ti rí eléyìí ó ní ròmọ̀ lélẹ́yìí ó ní ìròmọ̀ rí mo ní kí ni ń jẹ́rò ó ní ìrù ni ó ní bò ní a ṣe kàn ọba tó ń yẹ ìbọn mi wò mọ́ sáà ń sọ wípé ọmọ kan bọ̀ mi lẹ́nu kọ́ mọ̀ sí pé ọbẹ̀ ṣe kà fún bọ̀ mi oníṣègùn náà ni mo ní náà ni ó ní ọlẹ́yìn ọmọ ètò bẹ̀rù o kò sẹ́ni tí ó lè fọkàn ní pé òun ò kún nínú wa ẹni ó ní ká má sọ fún ẹnì kankan òun la ní kọ́ máa yanjú ẹ torí bọ̀dá mi èmi tí ẹ lè wọ̀ ohun tí ẹ lè fọkàn a ní kọ́ máa yanjú ẹ kò sí tí a fi ṣe òwúrọ̀ wa gbó ní kò sí tí ọ̀nà tó bọ́ bá gbé tó àwọn oríṣiríṣi ìpèníjà tí mo bá pàdé nígbà yẹn nù torí wípé ẹran pọ̀ ní inú rìsáàfù ṣùgbọ́n ẹni tó mú a ló ti wọ ọ̀nà wa ó sọ àdúgbò ibi táwọn erin wà ibi tí ẹkùn tí wọ́n wà ní rìsáàfù tó jẹ́ bí òkúta ńláńlá ọ̀tọ̀ fún wa à ń pè ẹranko kan ní elékúté bí ọ̀fà ló ṣe rí elékúté bí ọ̀fà ló ṣe rí lára àpáta ni máa wà. bẹ́ẹ̀ ni yóò jáde inú àpáta ń dàjí báyìí ni ó wà. bẹ́ẹ̀ ni wọ́n máa pọ̀. tí bá ń yàgbẹ́ báyìí àánú èèyàn ò sí. wọ́n máa pọ̀. wọ́n máa pọ̀ gan-an èèyàn ò ní fẹ́ yìnbọn sí torí yóò máa gbẹ̀ni. bẹ́ẹ̀ ni. tó gbogbo ẹ̀ ńlá parí. àgálà máa pè wọ́n. wọ́n máa pọ̀ lára pátá. gbogbo ẹ̀ la wá parí tó ṣe pé ṣùgbọ́n àmì tí a fi máa ń mọ̀ ìpè ẹranko àbàmì ń bẹ níbì kan ni pé tí n bá ti ń dẹgbó olówù tí n bá fi lè rí eegun ẹran lẹ̀lẹ̀ bí mo rí lẹ̀lẹ̀ ibi mo tún rí bẹ̀ màá ní ẹkùn ìjìnà bí ibi tí n bá ti wá rí i pé eegun ẹran fífọ́ ni màá ní kẹ̀nà ń bẹ láàrin ìjọ tí wọ́n pa àmọ̀tẹ́kùn ojú títì mo ti pa. bọ́ọ̀lù ti pa. à ń pè ìlú ní Ìlérè lọ́nà Ìjàrẹ̀ express tó lọ Ìjàrẹ̀ gangan ẹranko dé pọ̀ ń bẹ torí pé gbogbo ẹran rìsáàfù ni a máa jẹ níbẹ̀. lálẹ́ ẹjọ́ náà mo ní mo fẹ́ ṣe ga o bá jáde nínú ilé wá fèsì títì bá jáde bá ń tọ títì ń lọ máa múná ọdẹ dání. ẹgbẹ́bàn lọ. ti ẹgbẹ́bàn mo múná ọdẹ lọ iná ọdẹ tí máa tàn bá rí ojú kan mo ní ṣé ìṣe ẹ̀hànà olóńgbò rè
òkú sẹ́ni tí ń ṣe olóńgbò láàrin, mo bá padà lé, mo bá gbébọn. ẹ lọ gbébọn. mo lọ gbébọn irú ìbọn báyìí. mo bá padà bẹ́ẹ̀ bí mo ṣe náà iná sí báyìí, ó dọ̀bálẹ̀ sí ibi kíní pépémẹ́ǹtì títì báyìí, dọ̀bálẹ̀. mo wá súnmọ́ díẹ̀, mo wá gbé ìbọn fún un ní ojú tí mo wò gbáà, tí ìbọn dàn báyìí ni mo tó mọ̀ pé ìwé ẹranko bá ní. ó fòkè mo ṣe rí tó fòkè, èyí kì í sọ lọ́gẹ̀dẹ̀ o, yìí yàtọ̀ sọ lọ́gẹ̀dẹ̀ o, ọ̀tọ̀ ni tí mo pè, mo rò pé ẹran olóńgbò ni o. bá kó mẹ́ran láńlọ́ọ̀dù mi ọdẹ sí ni, ọ̀sẹ̀ ẹran tí ọ̀fẹ́ parí. n bá sọ fún wọn, ní bá ní kí n sùn bẹ́ẹ̀. bí mo ṣe gbé náà ká tó débẹ̀, ó ti kú sọ́lẹ̀. bí mo bá ṣe ń lọ, bàbá ti ń sọ pé àmọ̀tẹ́kùn ni, pé wọ́n pọ̀ láàrin, àmọ̀tẹ́kùn ni ó sì. bá a ti fẹ́ dé àti ibi tó kúlẹ̀, mo ní nù bàbá. wọ́n ní ẹ̀yin sọ, mo ní lọ, ẹ bá yìí lọ gbé. bàbá lọ́lọ́ gbé. láńlọ́ọ̀dù yín. ní a gbé, bá gbé wálé. wọ́n bá ní wọ́n pọ̀ ń bí wípé ọ̀pọ̀lọpọ̀ bá rí hàn tí ọba ìmọ̀pọ̀n ní wípé kò ní fẹ́ yìnbọn sí hàn, pé ìbẹ̀rù ní jẹ́ kí wọ́n yìnbọn sí hàn. èyí tó wá yà ń lẹ́nu jù ni pé ṣe rí ìbọn tí mo yìn jọ náà, ìbọn yẹn kọ́kọ́ fajú tó ró. ẹ wá gbé ọwọ́ yín síbẹ̀ padà. bẹ́ẹ̀ ni ìbọn yẹn kọ́kọ́ fajú kó tó ró. ìgbà tí bá yọ ni ìbọn tàn gbọ́ tí ọ fajú pé lọ́ba ẹran ni, pé lọ́ba ẹran ìbáyìí gbogbo ojú àti gbogbo ọrùn ìlú Èkó kan. ó jẹ́ nínú àwọn èrí tí mo rí díẹ̀. ẹkú ọkùnrin ṣe lẹ́jọ́ wo lọ́jọ́ ọjọ́ mọ́nì gbàgbé fún yín nídìí iṣẹ́ ọdẹ yìí? ọjọ́ tó jẹ́ ọjọ́ mọ́nì gbàgbé fún mi, àbúrò mi ọkùnrin tó kọ́ ọkọ̀ mẹkáníìkì, ó dẹ̀ wá sọ́dọ̀ mi l'Ákúrẹ́, mo ti ra irinṣẹ́ rẹ̀ àti kó wálé. ọjọ́ fídọ̀ mi ń bẹ lọ́nà, mo bá ní kí n padà sí Àkúrẹ́ kí n wá ẹran tí a fi ṣènáwó. n bá dẹ̀gbò lọ lóru níbi tí mo tí kábàdì títẹ́ tí mo ti ń túná ọdẹ báyìí, òjijì mo gbọ́ póò lẹ́gbẹ̀ẹ́ mi. mo tàkìtì látàrin ìtọ́ kan wọn. ta ló yìnbọn? ẹnu ọdẹ tó náà ń dẹ̀gbò ni. ìgbà tí mo ti wá sọ̀rọ̀ tó ti wá gbọ́ báyìí ló ń bá ń sá lọ. tí ń sá lọ gbogbo iná ọdẹ wọn àti ìbọn tí mo gbé lọ wúlúwúlú báyìí ní ìbọn. mo wá ń pè pé mo ní ọta tó bá mi ò nira pé kó máa bọ ọ̀sádàhùn. ẹyọ ọta kan ó bá mi ní dídí ikùn báyìí, ṣùgbọ́n ẹsẹ̀ ìdíkọ́ wọnú ọpẹ́ sókè. mo bá dìde. nígbà mo dìde, mo á rí ìpọ́n tí ń ṣe ní ojú ibẹ̀, mo sáfì nǹkan kan sí i. mo á lọ bí mo ti wá lọ, mo á pàdé ẹ̀gbọ́n mi tá a jọ dẹgbó lọ lójú ọ̀nà tóun jáde ní inú igbó, tó náà jáde sójú ọ̀nà. nígbà tí ọ̀pá pàdé ní ilé, mo wá sọ fún un pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. ló ń bá bẹ̀rẹ̀ sí ní sunkún. mo ní kò lè tó bá àwọn ojú rẹ̀ ni. bá a ṣe dé ilé báyìí, ara ọ̀gbà oníkà mọ́ ló bá bọ́ sí àárín ìlú pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. ẹnìkan bá ní òun mọ ọ̀tá yọ. ńgbà tí ìyẹn dé, mo rí i pé ìyẹn fẹ́ gbowó nì. bá sọ fún un pé orí ọ̀tá tó wọlé kò sí nǹkan kan, bá ń gbé omi kaná kó wá jí owó dáadáa kí àkísàbọ̀ kó fún kó gbẹ, bá ń jó gbogbo bí ọkàn rẹ̀ ọba ilẹ̀ náà. ṣùgbọ́n nígbà tí ilẹ̀ mọ́ dáadáa tá a jẹun àárọ̀ tán, wọ́n bá ní kó já wá ẹran tá a lè jẹun lọ. pẹ̀lú ọta tó wà lára yín. Àjàò sì pọ̀ ní ibẹ̀ yẹn, àmọ́ wọn jáde nù igi, a bá lọ. nígbà wá dé ìdí igi kan tó rú Àjàò, tájàò ń lọ sókè, bá tàdí mẹ́yìn bá yìnbọn fún un. bájàò ń ṣe bọ́ọ̀lẹ̀, ọlọ́kàn òun ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni pé lóòótọ́ ni ò ní mí lá o. ọlọ́kàn òun ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. ni wọ́n á ṣe wá ń jẹ́wọ́ fún mi pé ẹni tó wá òun mọ̀ sí kó 2000 naira fún un. ẹgbẹ̀rún méjì sí nìyí ń gbà náà. ó dé ẹni tó lóun ọyọ ta ló bá mú bíléèdì lọ́wọ́, ló bá ní àwọn lamínlá kẹ́ni lé èdè kan ibẹ̀ lọ san mọ́. ẹnu bí mo ṣe rí ìmọ̀ náà.
kò yọ mí lẹ́nu. Freedom ń wálé mọ́. N lè wálé mọ́. Kí ló dé? Torí n tó ṣẹlẹ̀ ń kò jẹ́ ń wálé mọ́. Mo kàn nígbà tí ìsáyé fóònù mo kàn ní gbọ́ báyà níyàwó mi bá tírèsì mi wá sí Àkúrẹ́. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ fi wá? Kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ fi wá ilé kíni mo á ṣàlàyé fún lónìí à. Ó sì yẹ kẹ́ ẹ mọ̀ wálé mọ́ ni ẹ wálé bò lè wálé mọ́. Bá tó ti ṣẹlẹ̀ bá ẹ máa ṣe fídíò mú ní tó le jù nínú iṣẹ́. Iṣẹ́ ti wà lẹ̀. Ìjọ náà ni n bá sọ pé mo ṣe kòńgẹ́ n tó bà ń lẹ́rù jù. Ó bà yín lẹ́rù jù. Nídìí iṣẹ́ ọdẹ yìí. Bẹ́ẹ̀ni. Ọjọ́ wo ni ìdùnnú yẹn ń bẹ? Bíi méjì. Àwọn ọjọ́ tẹ́ bá dùnnú pàdé nídìí iṣẹ́ yìí. Ọjọ́ tí mo bá ìdùnnú pàdé ní ọjọ́ kan mo ń wá owó pé kí n tiẹ̀ rí ẹran pa kí n rówó ṣe tí mo fẹ́ ṣe yìí o. So ń bọ̀ sá di ìjọ náà mo gbéra lálẹ́ mo dẹ̀nà lọ. Ọmọ tí mo ní mo máa ń mú lẹ́yìn ó tẹ̀lé mi. Mo á dé ibì kan mo sì rí ìgalàmbá ó dúró mo yìnbọn fún un. Mo yìnbọn fún un ọ̀nà ilẹ̀ ó tún dìde bó ṣe rìn iwájú báyìí ló bá ṣubú lulẹ̀. Mo bá ní ọ̀yá kó jẹ́ àgbè kó sáàmà kó jẹ́ kó má jẹ́ padà lẹ́ o kó gbélé lórí. Gbígbé tí ọwọ́ àgbè tá a gbé dé ilé wà kún gbà kún. Mo ní gbogbo jàǹjà rẹ̀ àtàpá kan mo ní kí wọ́n bá hàn fún àwọn èèyàn. Gbọ́nbó rẹ̀ tí mẹ́ta tí mo ta hùn wọn jẹ́ parọ́ fún nǹkan gidi mìíràn. Ẹ fi ra mánsìnì ni. Mo fi ra ẹ́ńjìn fọ̀gá. Ẹ́ńjìn fọ̀gá. Bẹ́ẹ̀ni oríṣẹ́ tí mo kọ́ ní. Bùrè gàlà mẹ́ta tí mo ta. Ó ra ẹ́ńjìn fọ̀gá. Mo fi ra ẹ́ńjìn fọ̀gá. Ẹ́ńjìn yẹn kọ́ lónìí. Ọbẹ̀. Ẹ sì ń rí ẹ lò báyìí. Ọbẹ̀ ẹ̀ ń ṣe fọ̀gá máa bọ̀ tí ń bẹ́nu ilé. Ẹ pé ìgbẹ́ ọdẹ tó mú ti fọ̀gá wa yóò mi tẹ́ fi ra mánsìnì wájọ́ kan. Gbọ́ bá yá ẹ̀ tó pẹ̀rẹ̀ tó tó ra mọ́tò lẹ́ẹ̀kan. Ọlọ́run tẹ̀ ṣèyanu di ti ọdẹ dáadáa o. Ẹlẹ́ẹ̀kejì tó tó mọ́dún wa. Torí pé lọ́jọ́ kan ní olówó yìí. Bẹ́ẹ̀ni. Ní orí ilẹ̀ ìlú yìí. Bẹ́ẹ̀ni. Mo ń dẹgbó lọ lálẹ́ ẹjọ́ náà kì í gbé aago 8 lọ. So mo dẹ̀ mìíní pé níjọ́ náà mìíní pé mo ní ìdí ẹran kì í ṣe fún títà. Fún jíjẹ. Fún jíjẹ torí pé bẹ́ẹ̀ ṣe ìnáwó kan gbà náà. Ṣùgbọ́n mo ṣe lọ́jọ́ náà mo á dé ibì kan báyìí mo á rọ adúró díẹ̀ báyìí dídúró tí mo dùn báyìí olúfà sì jáde iwájú mi báyìí láti inú ọgbó yóò kúrọ́ọ̀sì gbólódì kejì lójú ọ̀nà. Mo sì jẹ́ ọkọ̀ já tán bó ṣe orí bọ inú igbó báyìí mo gbé ìbọn sí lọ́rùn gbàá mo ṣe yìnbọn fún un tán mo bẹ̀rẹ̀ ní sàládà lẹ́yìn. Lọ sí ọ̀nà rù ẹ ti rí lẹ́yìn. Mo rí lẹ́yìn bá mo rí lẹ́yìn wọn á bẹ orí ẹ̀ mo á gbé. Nígbà tí mo gbé báyìí pé jẹ́ ń lọ gbé pamọ́ bì kan kí n ráàyè máa dẹgbó lọ lòjò bá bẹ̀rẹ̀ sí ní ṣe wẹ́wẹ́wẹ́. Òjò oṣù tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo bá ní òjò yìí ọ̀dà jẹ́ kí n máa lọ. Lédè kan mo rí pé òjò wọn ọ̀dà mo bá padà. Ní padà tí mo wá padà mo á gbé kinní yẹn bọ̀ àlé mo á pe àbúrò mi kan pé mo pa irú nǹkan báyìí o. Ń bọ̀ wá di ìdajì láago 5 mo á ní ibi tí mo fẹ́ lọ tí n ò lè lọ mọ́ tójò jẹ́ ń lọ mọ́ tójò wọn padà rọ̀. Mo ní n ó lọ ọbẹ̀ yẹn tí mo fẹ́ lò ń padà lọ ọbẹ̀. Mo á lọ lílọ tí mo á lọ ní ìdajì tó náà mo á lọ kẹ́gùn síbì kan. Ẹ gbólúfàálẹ̀. Mo ti gbólúfàálẹ̀ ni. Nígbà tí n ó dé ibẹ̀ tí n ò jókòó dọ́gbọ̀n ìṣẹ́jú lọ n bá rí ẹ̀tù ń ṣèrù béèrè ń bọ̀ níbọ̀ tí ń bọ̀ báyìí mo náwó lẹ̀. Àṣé àwọn méjì ni. Nígbà tí wọ́n wẹ̀yìn n bá rí kejì máa ń èwo ni yìnbọn sínú ẹ̀kíní ìwọ̀ngbọ̀n lọ́wọ́ àbáǹṣe ìkejì yẹn lọ bá gbé orí wá sí ibi tí tọ́ ṣáájú ó gbórí síbi ìtàn rẹ̀ báyìí
ìkejì mo á gbébọn sí ní ibi orí. èyí tó ṣáwájú ìbọn kan rún gbogbo tán ni òní ń ké ṣùgbọ́n tẹ̀yìn ọkàn kù sí ojú nálẹ̀ kan náà tẹ̀yìn ní ń ké tí ń wọ́ọ̀dì kiri mo ti fi kíkan pa méjèèjì nù. ó wá dàbí ẹni wípé ìgbà tẹ rówó yìí wàláì ó dọ̀mọ́ mẹ́nu débi wípé mo ní èmi tí mò ń wá mo ń lọ lọ́n ṣe báyìí. oògùn tiẹ̀ mọ́ ọmọ wàhálẹ̀ ọmọ ṣe àpọ̀nlé ń pọ̀ gan-an ọmọ ṣe àpọ̀nlé gan gidi tí mo dọ̀mọ́ mẹ́nu. bẹ́ẹ̀ bá wáyé ìjọ mi nǹkan ọdẹ ni wọ́n tún yá. ẹ ní iṣẹ́ báńkì. ọdẹ òpin ìmọ̀ iṣẹ́ báńkì o. ọgbọ́n gbogbo ẹ̀ nígbà tí ń ya ọdẹ o. ẹ ní ṣe tíṣà. àwọn ò ṣe tíṣà o tíṣà bó o. wọn ò ṣe tíṣà o. àdúpẹ́ afẹ́kẹ́ kọ́ wa lájò bíi méjì kan tí gbogbo àwọn tí ń gbọ́ yín yìí tí wọ́n fi lè wò pé àwọn jókòó dànù pé àǹfààní wo làwọn jẹ. ájò tí mo lè fi lẹ̀ bẹ́ẹ̀ ájò tọ́jú ara ọ̀dà àpọ̀ tí màá kọ́kọ́ fi lẹ̀ ọ̀dà àpọ̀. ewé jìnrìn ṣé àpò oríṣi méjì lè jìnrìn. bẹ́ẹ̀ni èyí tó jẹ́ gidi tí máa ń jẹ́ gidi ewé rẹ̀ máa ń lódòdó báyìí. kí ẹ gbogbo ẹni tí bá ti ń gbọ́ kí wọ́n lọ já wọ́n wá lọ já ewé efinrin náà. efinrin náà. kó náà pọ̀. ẹ wá rí ewé jìnrìn yẹn bòójì lábẹ́ bòójì báyìí lè yan ọ̀sà sí o. tí ó fi gbẹ àti ewé jìnrìn èèyàn wà dá ewé ewúro náà tí ó pọ̀ ewé ewúro náà wà èèyàn ọ̀sà náà tí ó gbẹ tẹ́ tó bá ti wá gbẹ báwọn ọ̀tọ̀ọ̀tọ̀ lèyìn ògùn èèyàn lọ tí ó dàbí èèyàn lọ ìkọ̀ọ̀kan rẹ̀ tí ó dàbí páúdà èèyàn wà rọ ewé jìnrìn sí inú kíkan lọ́tọ̀ èèyàn rọ ewé ewúro sínú kíkan lọ́tọ̀ èèyàn rọ efinrin náà sínú kíkan lọ́tọ̀. ẹni tó bá wá sí báwọn yóò lọ wá omi àgbọn tó tó bíi 5 litre keg yóò gbé pamọ́ lé. tí èèyàn bá fura pé nǹkan máa fẹ́ máa ṣe inú ara tí ọmọ tí gbogbo ń ṣe ni yóò kàn ra bu síbí òǹkẹhùn yóò ra bùlàjì rẹ̀ tọ́ba nínú tàkọ́kọ́ nínú efinrin bẹ́ẹ̀ ni ó sì bùrándì yóò bunú ẹjẹrin èèyàn wà sẹ́ yóò bunú kíní tọ́ḿbìlà orí sinabu èèyàn àfi sẹ́ omi àgbọn ni ó wà àkọ́kọ́ fi lò èèyàn tún wá sẹ́ tọ́ḿbìlà kan sí yóò àmúlé lórí. èèyàn á máa lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé àìmọ́ bí nǹkan bá fẹ́ wà ní ara mi kò lè jáde. gbogbo ń ṣe ni. gbogbo ń ṣe ni. gbogbo ẹni tí ó bá lò bẹ́ẹ̀ni tí nǹkan bá ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ni òun gangan mọ̀ pé iṣẹ́ ló ń lò. ẹ sọ nọ́mbà yìí. nọ́mbà mi tó jẹ́ WhatsApp nọ́mbà mi. bẹ́ẹ̀ni 081 622 08 129. lẹ́ẹ̀kan sí. 081 622 08 129. ẹ dákọ yín ká máa lọ. orúkọ mi ni olóyè Akibu Muslim Adégbàlà. onírẹ̀yìn.